Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. èwo ló ṣẹlẹ̀ ta ló pọ́ níṣẹ́. kò sí. kí ló wá dé. ẹ jókòó. Ṣadé ó jẹ́ ẹni tí sọ fún ẹ̀yìn síta gbé tó wó ni kọ́bọ̀ mi ní lágbo. stop ẹ now so omi pé mi ò mọ̀jọ owó lọ ń sẹ́ni ẹ̀. nǹkan tí mo mí nǹkan nìyẹn. ọkọ mi olówó orí mi ìfẹ́ mi ìdùnnú mi ẹni bí ọkàn tèmi áńgẹ́lì mi. Ṣadé, I said it last time tó mú rí mi wálẹ̀ báyìí 50,000 ló jábọ́ lágbo mi 50 I don't got money. láàrin iwájú o dẹ̀ máa fara balẹ̀ lẹ́ǹkọ̀ọ̀kan ẹ ti ń pa action mọ́ mi lára ń sinmi láìpẹ́. Mama bínú I'm all ears. ọkọ mi Ọlọ́run àkókò máa bá mi ràn ẹ́ lọ́wọ́. inú mi dùn gan-an inú mi dùn pé èmi Fọláṣadé ni Ọlọ́run fi ṣèyàwó fún ẹ ó tún wá dùn sí pé ìwọ ni Ọlọ́run fi ṣe adé orí fún mi mo dẹ̀ wá gbà á ládùúrà pé Ọlọ́run á jẹ́ ká pẹ́ jù báyìí lọ pé lára wa. àdúrà àmín. mo mọ̀ pé wàá máa rò pé bó lọ́rọ̀ yìí fẹ́ padà já sí o. mo rò. but tí n bá kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ yẹn síwájú ò ní mo wait nǹkan tí mo fẹ́ padà sọ nítorí Ọlárẹ̀wájú tó bá ń gẹṣu nínú mi kò lè fẹsẹ̀ kọ. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ni fún gbogbo ìfẹ́ tó fi hàn mí látìgbà tó ti gbé mi gẹ́gẹ́ bí ìyàwó. mo wá tó wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an fún spa mi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe. ṣé tó wó lò wọ́n síbẹ̀ ni àbí tí ìfọkànbalẹ̀ tó fún mi lé lórí. Ọlárẹ̀wájú tí bá ní máa ka gbogbo nǹkan tó ti ṣe fún mi ilẹ̀ amọ́bá wa ń bì yìí. all the same thank you so much mo dẹ̀ fẹ́ wá tó wá fi hard nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ náà lọ o gbogbo nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn bò mo fẹ́ wá fi kún pé anytime any day anywhere I will always love you. Thank you, my darling wife. I love you too. I love you, darling. Ṣé gan. Nǹkan tó. Ẹjọ́ ìsáré fún mi ní ìfẹ́ ṣe pé má bí. Hello. Okay.
all right máa kẹ́ ẹ padà. All right. Kí ló dé jíde ewo nìkúnlẹ̀? Ó dẹ̀ ní gbogbo wọn àti Ọlọ́run síyàn lọ́rùn nìyẹn. Jọ̀ọ́ ta ló pè ẹ́ tó jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà? Ewo ẹ fi yẹn lẹ̀ kí là ń sọ yẹn náà kí là ń sọ lọ́nà. Ìjọ mi ìfilẹ̀ ta ló pè ẹ́ tó dẹ̀ sáré wọnú ibi tó ń lọ. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán Kí ló ń ṣẹlẹ̀? Ibo ló lọ? ìròyìn tá fojú mo bá. máa tẹ̀ fẹ́ sáré débì kan láàárọ̀ yìí ni o tẹ̀ tí wàá pẹ́ Bàbá ń pé bẹ báyìí. níbẹ̀. Wo ìyẹn kan ló ṣe bá mi. Ebi jí pa bí làárọ̀ yìí níjọ. Àwọn máa kọjú máa jẹ. Màmá kò kò sí. maybe yẹn ò dẹ̀ dá o but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi ṣòrí ibi tí mò ń lọ wà very important mo dẹ̀ ti pẹ́ already so mo ìráyè dáná. Jọ́rí kótókótó wọn ló ń dún lẹ́nu náà. Lókì ló ń sọ lẹ́nu tí ò dún lẹ́nu ẹ̀rọ tó ń tún sọ. Ṣé first time tó máa kúrò ní láàárọ̀ ni tó máa dáná lẹ̀ fún mi ni àbí why is it different? Láàrin wájú bó ṣe ń ro ẹjọ́ yìí gan mo tún ń pẹ́ sí ni mo ń pẹ́ sí ni jẹ́ kí mi bọ́ sọ́nà. So kébi pa mí kú láàárọ̀ yìí. Ó dáa já ṣe báyìí bread wà ní shelf there's peanut butter in the fridge if you don't like that you can use butter or jam. Kí ni mo tẹ̀ ń sọ yìí láàrin ilé ní ilé ẹ̀ náà you can always fix yourself something to eat má ṣe báyìí mo ti pẹ́ ẹ̀. You are joking, right? Baby love you mo ti pẹ́ màá pè ẹ́ tí bá ti débi tí mo ń lọ màá pè ẹ́. Èmi ni bread butter wà lórí kìíní share butter wà lórí fridge wà lórí counter lémi èmi Ọlárẹ̀wájú. Mo rí jẹ́bù. Ẹ kú lé o. Kọ́lídì. Kí ló ṣe fún yẹn látàárọ̀? Maybe network. Kí ló ṣe? Níbo lẹ́yìn wá lọ látàárọ̀? Ẹ̀yin jáde ni. Kí ni mo bí ẹ kí ló ń dáhùn? Kí ni correlation nǹkan tó fi dá mi lóhùn àti nǹkan tó mo béèrè lọ́wọ́ ẹ̀? Ó dẹ̀ má bínú. Mo jáde ní ṣó tán. Ẹ jáde orúkọ bí tẹ́lẹ̀ nìyẹn àbí? Ìyẹn tẹ̀ ń ṣe problem mi. Ẹni tó máa kàṣẹ̀ sí lọ́rùn ló wá, ẹni tó máa pààyàn sínú ilé ló ń wá. Ọkọ mi, I'm so tired. Ó rẹ̀ mi tó yẹ pé mi ì tiẹ̀ lè dáná lálẹ́ yìí náà. Ẹ̀yẹn náà dà, èmi gan ebi ò pa mí. I love you so much. I know you're so understanding. And you're so annoying. Seriously? Seriously? Baby. Ẹ má bínú. Ìkúnlẹ̀ yìí ṣe wà. Dáadáa. Okay, ṣé ká lọ sókè ní àríwá o? Ẹ ṣe oorun òkun mi, mo ṣe fẹ́ relax ń bẹ̀ náà. It was a very productive day, partner, and I'm looking forward to another productive and fun. Láì bá gbé fóònù mi náà, mi like o, mi like ṣé mo máa ń mú fóònù tẹ̀ dání ni. Èmi ṣe mú fóònù ẹ̀. Fine, ṣe fẹ́ dìgbà fóònù ẹ̀. Abẹ́ta kò kóra kúrò wájú mi. Ó dá má bínú, mò ń bẹ ṣeré ni náà. Mo ní mi kí ló dé? Kí ni? Mo ní mi bínú mọ́ àbí? Okay, ẹ já lọ sínú yàrá. Má lọ, mi sùn, oró tí kù mi. Good morning, honey. Kí ló ṣẹlẹ̀ o? Tí mo fi kiss ọkọ mi. Mi ò mọ̀ pé ọkọ ẹni mo ṣe jẹ́.
mo ló dà. Ibi tí ẹ lọ lánàá àbí? Something like that. Tó rẹ̀ yín kẹ́ tó dé. Láńre ó látẹnumọ́ ṣá èwo ni ogun rẹ̀ mi títí tó dẹ̀ ń tẹnumọ́ mo ṣáà ti ṣàlàyé fún mi ní pẹ́. Anyway ìgbà olè ń jáde tí. Tí bá ti dìde ń sìn máa wẹ̀ máa jẹun máa lè jáde. Baby nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó jẹ lálẹ́ àná yìí. Onímọ̀ tún jẹ. Onímọ̀ tún jẹ lẹ́nu. Kò sí problem máa wọ̀ rí. Thank you for your understanding. Èní ni dinner office mi tó bá wà pé. Mo ti gbàgbé Láńre kí ló dé tó fi rán mi létí náà. Fọláṣadé ìwọ gbàgbé pátì. Ní ti ẹ̀mọ̀ kan tí mo fọpọlọ mi rò lẹ́njọ́ mẹ́ta yìí. Wọ́n ti gbọ́ it's 5 p.m. Don't come late. 5 p.m. Baby mi mà nílé make ẹ ní time yẹn ṣé nǹkan máa dá lọ. Interesting. Baby ó mọ nǹkan mo tẹ̀ tí wọ́n ń pẹ́ jẹ́ kí n sáré lọ tí wọ́n á fi dé wà fún mi low down and have fun without me. Love you baby. Take care dear. Mo sọ pé pàtí ó dùn gan tó yẹ pé Ọlárìnwájú ò tí fi dé nídàá yìí. Okay. Ẹ káàbọ̀. Ẹ kúlẹ̀. Ẹ pẹ̀lẹ́. Òde dùn gan-an. Tó yẹ wípé you look very tired. Mo kọ́ máa ti rẹ̀. Ẹ ṣe gan. Ilé ìdọ̀tí tí wàá dé sí ṣé báwo ni kí n gẹ̀ẹ́tì oúnjẹ fún ẹ ṣé wàá lọ ṣanra náà kó tó wá jẹun àbí o máa jẹun náà. Oúnjẹ kí nìyẹn? Mo dáná díẹ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ẹ ṣe mi ò jẹ. Kí ló mean by o jẹ ṣó mọ effort tí mo put in láti fi sóúnjẹ yẹn ni. Ìyá effort or no effort ìjẹta ni mo ti mọ̀ pé mi ò níyàwó mọ́ nílé therefore pàtí tí a lọ ní ọ́fíìsì mo ti jẹun and I'm filled to the brim. Okay. Ó dáa tèmi ńkọ́. Kí ni kan náà? Oúnjẹ dínà tẹ lọ fún. Ṣé bó dáná? Tí bá pa wàá yá wàá jókòó sí dínà wọn nìkan wàá gbé dínà bóyá dání tébù ni wàá jẹun wọn. Ẹjọ́ kí ló ṣe yín tẹ̀ ń súnmú? Ẹni kàtà ni. Ṣé bẹ́ẹ̀ náà ni ẹ̀yin kọ́ lẹ̀ ń pa mí lẹ́kùn ni. Ó ń sunkún. Ẹ̀yà. Ọlárìnwájú kò dáa o ò ṣe báyìí fún mi tẹ́lẹ̀ o. Ìwọ náà kí ló ń ṣe tó ń behave báyìí nínú ilé lẹ́jọ́ mẹ́ta yìí? Mo Ọlárìnwájú spam mi ló ń take time mi now. O dey expect kí n believe yẹn. Why not? Kí mo fẹ́ máa parọ́ fún? Túbọ̀. Hello. Ṣé mi ti sọ fún ẹ pé kó má pè fóònù mi mọ́ ní táìmù yẹn ni? Mo máa bẹ́ ìjà o. Ó dá kí ló fẹ́? Mo ti gbọ́, àríra láàárọ̀ là. Ó dàrọ̀, Kásùnjì, all right. Ẹ má bínú mo ní láti pay call yẹn business ni. Ó yé mi àti pé kò tún sí network nínú yàrá ń bí inú bedroom yẹn ní toilet network wa ó yé mi. Láńre ok kí ni máa ṣe gan-an láti mú ẹ kó má bínú sí mi mọ́. Má kúrò nílé lọ́la. Yes. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Kí ló dé tí mo fi ní kúrò tí bá jókòó sílé kí ni mo fẹ́ máa ṣe nulẹ̀. Nǹkan tó máa ń ṣe tẹ́lẹ̀ tó bá ti kúrò nílé náà ni
o ṣe máa wà nílé ni. ìyẹn possible èmi need láti débi kan lọ́la o. Ibo gan ló fẹ́ dé tó wà that important tí mo ní kó jókòó sílé tó kàn tó jókòó sílé. ibo láàrin mo ṣàlàyé fún ẹ náà spa yẹn need urgent attention mo fẹ́ kó tètè bẹ̀rẹ̀ káàdì máa wo ọ̀dà yín náà mò ń tẹ̀lé. Very interesting ẹ̀mí dẹ̀ tún fún ẹ náà another order pé kó má kúrò nílé lọ́la tó bá dọ̀tún làwọn ló máa continue spa yẹn. ìyẹn possible. Ok mo ti gbọ́ ẹ ẹni tó bá jẹ́ ọkọ inú mi pẹ̀lú ẹ nínú ilé ó máa fara hàn. gbọ́dọ̀ dà. ẹ ti jí ẹ káàárọ̀ but ẹ káàárọ̀ mo ṣàṣàlàyé fún yín lánàá pé mo ní láti débi kan ní àárọ̀ yìí. èmi rò pé èmi náà ṣàlàyé fún ẹ pé ó lọ bí kankan láàárọ̀ yìí ni. I thought torí ìbínú inú tó ń bí yín ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. bóyá kó bá aṣọ. ìyẹn ò possible mo ní láti sáré lọ spa láàárọ̀ yìí. Spa that is all I keep hearing. tí bá sùn tí bá lálàá spa tí bá jí spa kí ló dé àṣẹ ìgbórúkọ spa jáde ni and that must stop. ní kíni. oh lo anywhere. kò wo that is wo ìyẹn tí wọn náà sọ yẹn kò possible kí ló dé gan ṣé mo ti ever stop ẹ rí pé kí wọn máa lọ sí ìdíṣẹ́ ẹ ni àbí have I ever stopped you from going to work mi tó bá ń dé lálẹ́ ṣé mo complain rí ni tó wá mo wá jàjà rí nǹkan tí tó pick interest mi tí mo tún fún látẹ̀ńṣọ̀n ó wá ń complain ó wá ní wo ìyẹn ò possible má tẹ̀gbẹ́ yẹn wá rárá o ìyẹn ò possible. well done. no o tẹ̀ ti dábìtà bàjẹ́ báyìí èmi ló ń gbómọ́ lẹ́nu tó ń ṣe ní lórí báyìí àbí èmi ló ń gbó lẹ́nu bẹ́ẹ̀ beautiful jẹ́ kí n máa ba lọ bẹ́ẹ̀ kò yẹ. ọ̀dọ̀ ọkọ mi má bínú ẹ wò bó ṣe ká mi lára sí ni mo ṣe fi sọ̀rọ̀. no èmi ò bá ìjà mi ì dẹ̀ bẹ́ẹ̀ jiyàn ọ̀kan tẹ́mi kan mọ̀ ni pé o step out from this house láàárọ̀ yìí period. ó dáa mo tẹ̀ sí gbọ́ tiẹ̀ jẹ́ kí èmi tiẹ̀ kọ́kọ́ lọ tè ní iná tó bá máa fi dọ̀la àmà mi tiẹ̀ nílò máa lọ stop ẹ̀ kò mí nǹkan náà. he must be a joker àbẹ́mi kan ló ń joke o insist àbí o insist mo fẹ́ lọ àbí èmi ló sọ̀rọ̀ o sọ fún mi pé èyí tí mo sọ yóò matter my dear go but as you are living náwó mú kan nínú marriage yẹn àti ibi tó ń lọ yẹn. Láàrin má fi yẹn ṣàwàdà jèrè jẹ́ sáré lọ àmọ́ tí bá dé àwọn máa parí ọ̀rọ̀ tá à ń sọ take care my dear. like o ń lọ. no like o fẹ́ máa lọ nìyẹn àbí. Ọlárẹ̀wájú it's all right. Daddy. Ẹ káàárọ̀ sà. Káàárọ̀ Junior, báwo ni? Fine sà. Báwo ni mọ́mì? Ẹ̀wọ̀ ìyá ẹ̀ wà. Mo fẹ́ bí ẹ ní kankan ni. Jọ ẹ̀yin ọmọ ìta lemon slang tẹ máa ń lò kan káàkiri yẹn. Bí kẹ́yìn bá pèèyàn bí kí n pèèyàn kí wọ́n á fi bí sí bí you know. Kí ló mean? Babe ló mean àbí babe. Daddy ọmọge olè. Bẹ́ẹ̀ ni ẹ sọ̀n jọ. Ọmọge wo ni mo fẹ́ lò fún báwo mi lò fún ọmọge kankan kàwé ẹ o ó dàbọ̀. babe Fọláṣadé níta babe. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Ṣẹ́gun wẹ́wẹ́. ìròyìn Ṣẹ́gun wẹ́wẹ́. Ṣẹ́gun wẹ́wẹ́. A máa rí ẹgẹ. Mo ti miss gbogbo yín ni. Àwa náà miss ẹ. Pẹ̀lẹ́. Yes sir. Àwọn mọ́mí nǹkan. Àwọn ò sí lé tí wọn. Mo sọ bẹ́ẹ̀ náà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣebí mọ́mí ò sì lé àbí. Kí ni wọ́n tó sọ? Kí ló ṣẹlẹ̀ ni kó sọ fún mi. Ṣé rí bí mo ṣe ń bọ̀ mo wá ní kí n sáré yàwó ọ̀rẹ́ mi kan ní Paradise Hotel ṣé mọ̀ bẹ́ẹ̀. My friend máa sọ̀rọ̀ fún mi àbí kí ló ṣe? Ṣé rí mo ṣe wá dé Paradise Hotel yẹn mi tiẹ̀ tí ìrọ̀rẹ́ mi gan mo wá rí mọ́tò kan tó jọ ti mọ́mì mo kò wò pé ṣé mọ́mì ni àbí mọ́mì kọ́
ṣùgbọ́n bí mo ṣe ń rò báyìí bí wọ́n ṣe sọ̀kalẹ̀ nìyẹn nínú mọ́tò mo bá pe mọ́mì bí mo ṣe pe mọ́mì báyìí wọ́n kẹ̀ tẹsẹ̀ mọ́rìn ni pé mọ́mì wọ́n ti ẹ̀ dáhùn. Ṣẹ́gbùwẹ̀. sá. o dẹ̀ sọ nǹkan tó ń sọ yìí. mi ò lè dá àkọ̀yìn sí mọ́mì ìmọ̀ tí. bó dà pé náà ló dé. ṣé wàá kú dúró kí wọ́n gbà yẹn. rárá màá kí wọn níta tí màá ti pàdé wọn ó dáhùn sá. Paradise Hotel. ẹ kú lé o. Baby. Ẹ kú lé. Baby, ṣé mo kí mo pàdé Ṣẹ́gun ẹ̀ bí mo ṣe ń wọlé bọ̀. Ó kò ṣá kí mi bẹ́ẹ̀ ṣá. Just like that. Ṣé kò jẹ́ pé o kanra mọ́ ṣá? Ṣèbí ìwọ náà sọ pé o pàdé lọ́nà ń sìn. O ò ṣe bèrè lọ́wọ́ ẹ̀. Ẹ má bínú. Mi mọ̀ pé ọ̀rọ̀ question tí mo béèrè yẹn pọ̀ jù kó máa bí yín nú. Ẹ má bínú. Ṣé ti jẹun? Kí n wọlé kí lọ dáná fún yín. Níbo lo ti ń bọ̀? Spa. Fọláṣadé níbo lo ti ń bọ̀? Mo jẹ́ dé lóhùn pé mo ń bọ̀ láti spa. Spa. Fọláṣadé irọ́ ṣe wá máa ń dùn lẹ́nu ẹ̀ báyìí ó ṣe máa ń po irọ́ lẹ́nu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ń po gàrí lẹ́nu báyìí nítorí Ọlọ́run. Irinkunni tó rìn káàkiri náà sọ pé wọ́n rí ẹ ní Paradise Hotel Ṣadé Paradise Hotel. Èmi. Ẹnì kejì ẹ. Dúró ta ló fún ẹ ní false information yẹn náà. Ṣẹ́gbowẹ̀ tó sọ pé pàdé lọ́nà ń sìn náà ló wọlé tó wá sọ fún mi bí. Ó fọ́ ni so ọ̀rọ̀ Ṣẹ́gbowẹ̀ ni wọ́n kàkún bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ Ṣẹ́gbowẹ̀ ló kàkún bẹ́ẹ̀ yẹn. Fọláṣadé wọ́n ṣe mí ní Ṣẹ́gbowẹ̀ rí tó bá jẹ́ yẹn ni. Fọláṣadé ká tiẹ̀ gbà pé Ṣẹ́gbowẹ̀ parọ́ gbogbo ìrìn gbèrègbèrè ẹlẹ́nujọ́ mẹ́ta yìí gan mú fúnra lọ́wọ́ gbogbo text messages wọn tó ń gbà tó rò pé mi rí bẹ́ẹ̀ ìfẹ́ bù ìfẹ́ bèbí ìfẹ́ kinní kan tí mò ń kà ìwọ́dọ̀kẹ́ mi rí ká àbí tó ń gba fóònù lọ́wọ́ mi tó ń gba fóònù lọ́wọ́ mi nílé Fọláṣadé. ọ̀rọ̀ tó ń sọ yìí mi really understand but tó bá jẹ́ nǹkan tí mò ń rò ni Ọlárẹ̀wájú ìfẹ́ Bánkọ́lé mà ló ọmọ yẹn ń jẹ́ bí nickname ẹ̀ ni mo wá kúkú fi save ìfẹ́ bí ṣé nǹkan tó ń kà tó rí tó fi ń ṣìwàwò fún mi nìyẹn. If that is what you are thinking, you have the wrong impression. Moreover, Ṣẹ́gun ẹ̀rí wọ́n fẹ́ gbàgbọ́ over your wife ni. Nice speech. But my friend, I am happy to disappoint you that I am not convinced. Shori, inú ilé, máa fi sú ẹ. Yes, máa fi inú ilé sú ẹ. Bẹ́ẹ̀ ló ń pè káàkiri bẹ́ẹ̀ èmi gan tí mo wà nílé ẹ tí mo fi everything tẹ́ lọ́rùn ó pè mí ní bẹ́bí ó pè mí ní bẹ́ẹ̀ kí ló ń wá ń tà tí mi fún ẹ nílé náà ló sọ fún mi tí bí ọmọkùnrin ṣe dúró ní àbí owó ní mi provide fún ẹ kí ló wá nílé tí mi fún ẹ tó ní ìrìn ìranù ìrìn rádaràda ìrìn gbèrègbèrè kiri ìgboro tell me. In fact, okay. I'm not in the mood for this your drama. It's all right. Ṣẹ́gun yẹn tó fún ẹ ní information yẹn òun ni mo bá lẹ́jọ́ a wá ṣàlàyé fún mi ibi tóun ti pàdé mi Paradise Hotel. Mi àti ẹni ibi tó ti pàdé mi Paradise Hotel ó máa ṣàlàyé fún mi. tó bá ti wẹ̀ kó mú ọmọ lọ́mọ kó pa kó lù pa lọ́nà torí pé wàá tó àṣírí ẹ lé Paradise Hotel Paradise Hotel. ìròyìn ò ta fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀. kọjá síbi fún o tiẹ̀ dábẹ́. ṣé mo pẹ́ tí ń béèrè lọ́wọ́ mi látẹ̀ nǹkan tá a ti ń bọ̀ pé kí ló ṣẹlẹ̀ bọ̀ ìsìn mo fẹ́ wá dẹ lóhùn jọ nítorí Ọlọ́run Ṣẹ́gun ibo ló ti rí mi lẹ́nu. Ṣẹ́gbowẹ̀ ọkùnrin ni ẹ má jẹ́ kẹ́ anybody ṣẹ́rù bá ẹ nǹkan tó sọ fún mi lẹ́bílẹ̀ kan ni kò tún sọ. jọ ibo ló ti rí mi lẹ́nu. èmi ò rí yín níbi kankan. kò possible ó láti jẹ́ pé o ti rí mi lẹ́nu nítorí ò lè wá síbi bẹ̀kọ́ máa rún ẹnu ẹ láì ṣe pé o rí mi ó jẹ́ sọ̀rọ̀ ibo ló ti rí mi. ọ̀gbẹ́ni kí ló ń ṣe ọkùnrin kan ní ẹni mo ní kó má jẹ́ kẹ́ anybody kó ẹ láyà sókè kó sọ nǹkan tó sọ fún mi lẹ́ẹ̀kan. dábì lóhùn jọ kí tó bú ẹ bẹ́ẹ̀ yẹn. dádì mi ò rí yín níbi kankan ṣé nǹkan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ìgbà tí mo ẹni yẹn ìgbà tí mo ń lọ lọ́nà mo wá rewind sí yẹn
mo wá rántí pé mọ́tò yẹn fẹ́ jọ tiwọn ni bóyá àtọ̀rẹ́ wọn kan ni. ẹ̀yìn ẹ̀ tó wá ní orí ńkọ́. ẹ̀yin dáàdi iṣẹ́ mi ò sọ fún yín tán ni. pé ìgbà tí mo lọ súnmọ́ ẹnìyẹn mo wá fọwọ́ tọ́ ẹnìyẹn wọ́n wá wẹ̀yìn mo wá rí i pé kì í ṣe mọ́mì mo ti rí i pé kì í ṣe mọ́mì mo wá bẹ̀ wọ́n pé. kọ́kọ́ gbẹ́dọ̀ ṣiṣẹ́ òun jùlọ. mama aṣọ ọmọ ọlọ́mọ lè ṣe. ṣọlá àwàdà tó jọ. Ọlárìnwájú sórí ń sìn ṣojú ẹ̀dẹ̀ ti já kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ náà tí kò bá ṣe ìwọ Ọlárìnwájú ìwọ wa ló ń believe ìsọkúsọ tí sẹ́gbọ̀n ẹ̀ ń sọ over your own wife ó jọ mí lójú gan and I'm so disappointed. gbàtọ́ jẹ́ pé ìwọ náà for the past 3 days now o ráyè anything nílé o ráyè tèmi o ráyè anything mo ní right láti rorò kúrò náà wọn náà ló fa yẹlẹ má bínú. ẹ̀yin náà ẹ má bínú ó tiẹ̀ dábẹ́ èyí náà ni gbogbo ẹ̀ kúkú parí sí ó ti tán lẹ́yìn náà. o jáde lóbi kankan mọ́. mi ì jáde mọ́. That's a promise. That's a promise. Anyway, mo fẹ́ kẹ́ bá mi débi kan lọ́la o ṣe máa ráyè ṣá. kí lẹ́gùn mi ń ṣe tó lè fàárọ̀ jù wáyé pé wọ́n ní tiẹ̀ mo máa ráyè. tẹ̀ sí dà ṣé kò rẹ̀ yín jù. Rẹ̀mí kẹ̀ kí ló dé kò rẹ̀mí. mo ń pe bí mo lè fi alẹ́ yìí compensate yín fún gbogbo early rising late coming no feeding. ìwọ gan mọ̀ ara gan ti ara gan kí lẹ́gùn mi ṣe tó lè fàárọ̀ jù. nǹkan tó máa rí ẹ sí nìyẹn ní iṣẹ́ jẹ́bẹ̀ gbé bàjẹ́ rí ẹ̀wọ̀n tí la máa bẹ̀ ní iṣẹ́. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ kán sọ fún èyí wà lẹ́ni òsín nǹkan. ìròyìn ò ta fojú bá. sori báyìí. eléyìí wà lẹ́ni òsín nǹkan. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. lẹ́múlẹ̀ lẹ́gbin kalẹ̀ báyìí sí òkè. ọlọ́wọ́ ṣíbí This is awesome. Thank you. Kúrò lójó. Ife. Yes, ma'am. Sori báyìí. Meet Yes. Mr. Ife Bankole. He's actually the brain behind all this beautiful, lovely decoration. Really? Yes. Yes. Inú mi dùn gan láti pàdé yín. Ẹ ṣé ní tèmi náà Mr. Ifebi. Ẹ ṣé gan sir. Ẹ̀yin náà dẹ̀ ṣeun. A lè rí gbogbo ipá tẹ̀ ń kó. Ìyàwó yín ròyìn gbogbo bẹ́ẹ̀ ṣe náwó sórí spa yìí. A fẹ́ ṣe. She specially planned a surprise for you. Èmi kan mọ̀ pé nǹkan tó tó yìí ni. Èmi kan ní kíkan tiẹ̀ jáde wájú àwọn kí mo kàn ní pé kí ti kówó lẹ̀ kí ti pẹ̀yìn dáńtẹ̀ mi ni. Thank you so much. It's all right. Baby. Thank you. Wow. Well done, sir. Thank you, my love. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o. Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Rec TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube má gọra ẹ o èmi Lateef Adédìméjì I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì kí ló ń dúró ṣe gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ bless you.